ìwọ̀n topic tí mo fẹ́ treat yìí gbogbo àwọn láti rí àkọlé tí mo kọ síbẹ̀ gbogbo aládẹ̀ẹ́dún tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nípa ọ̀rọ̀ eégún olóòlù slash Fásilátù àti àwọn alákatakítí tó wà nínú Islam tiwa. Mo á béèrè béèrè kan, mo ní ẹ̀yin alákatakítí iṣẹ́ Ọlọ́run lẹ́ ń jẹ́ ni àbẹ́ ń jẹ́ iṣẹ́ Saheed Shittu. Ẹni pé tó jẹ́ mẹ́ta tí a ti mẹ́nu lọ́rọ̀ Saheed Shittu because Ọlọ́run ti bá wa ṣe ogun tí ó ti ṣẹ́ lọ́rọ̀ Saheed pé gbogbo ayé náà ti mọ̀ wípé ó wá tán ayé ni àdìrúpẹ́ Ọlọ́run pé Ọlọ́run fún wa ní àṣeyọrí lórí iṣẹ́ lórúkọ ẹ̀ tí wọ́n gbà ti máa dárúkọ ẹ̀ mọ́ because orúkọ ẹ̀ gan kó bí àbùkù báyàn lọ́sọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bá rí yàn tó bá pàdé yàn wọ́n ní ẹ̀kọ́ lọ́mọdé yìí ẹ̀kùn ọkọ̀ Saheed Shittu kí ló máa pàdé ẹ̀kọ́ lọ́mọdé ẹ̀kùn ọkọ̀ Saheed Shittu kí ló máa rí ọkọ̀ lọ́mọdé ẹ̀ ẹ̀dàkùn fẹ́ràn kẹ́ pé orúkọ wèrè kan morúkọ ni wọ́n torí pé lóòótọ́ lódodo àwa náà Ọlọ́run fi ṣẹ́gun ẹ̀ gbogbo ẹni tẹ́tí wọlé torí tọ́lọ́ bá wa ṣe àpọ́gàmù yẹn àlẹ́mọ̀ ti yẹ ìyàwó ẹ̀kọ́ gbogbo tẹ́tí wọlé dákan bá wa ṣe àpọ́gàmù yẹn dákan bá wa ṣe àpọ́gàmù yẹn so that kò wọ́n láti máa dá orúkọ ẹ̀ mọ́ wọ́n tó pọ̀rọ̀ tí mo fẹ́ sọ lénìí pẹ̀lú àwọn àfa alákatakítí kan tí mo rí àwọn fídíò wọn tí wọ́n fẹ́ máa táàkì baba Kéwúgbà Gold lórí ọ̀rọ̀ arábìnrin Wásílà àti ọ̀rọ̀ eégún olóòlù ṣé ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n wà lórí social media ó já sí pé tọ́rọ̀ bá ti ṣẹlẹ̀ báyìí kò ń tètè yé wọn ọmọ genesis ọ̀rọ̀ yẹn èmi náà ló máa ń lò láti wá tan ìmọ́lẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ò yé àwọn èèyàn pẹ̀lú àwọn ẹ̀rí tó dájú everybody ti mọ̀ pé ọkàn lọ́mọ kò sẹ́ẹ̀rì kò sọ̀rọ̀ ni èmi náà ló máa ń lò láti wá tan ìmọ́lẹ̀ sí so that kò ní láti dá sọ̀rọ̀ eégún olóòlù àbí ọ̀rọ̀ Wásílà kan gbogbo àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ̀ kí mi kì í dá sí ṣùgbọ́n mo ti rí pé àwọn àfa alákatakítí pàápàá jùlọ bọ́ọ̀ì tí wọ́n pè ní ajégini arìngini wọ́jà ọ̀bọ̀ tó wà níbàdàn yẹn bọ̀bọ̀ arìngini tó wà níbàdàn arìngini yẹn ẹni bọ̀bọ̀ ẹni máa ń sọ̀rọ̀ bọ̀bọ̀ yẹn ẹni bá mi máa ń sọ̀rọ̀ náà mi ń sọ̀rọ̀ bọ̀bọ̀ because mo pé kò ní ìtumọ̀ kò wà relevant ó máa fẹ́ gbé rẹ̀ kọjá bó ṣe tó ni ajégini ò ní ìtumọ̀ kankan nù ayé expect Almighty Allah wàláì kò ní ìtumọ̀ kankan nù ayé àkọ́kọ́ when you are talking about àkìlíyà làákàyè kò ní báyìí làákàyè and then ó dẹ̀ tún máa àìpọ̀ ara rẹ̀ kọjá bó ṣe tó so àmọ́ bí kí n ṣe lẹ́jọ́ mẹ́ta ìlú bẹ́ẹ̀ kí n padà wá ní àná mi ìbọn ìdáwọ̀ bá Kéwúgbà Gold dá ọ̀rọ̀ yìí I have to come out and secondly especially ẹlẹ́kejì ni bọ̀bọ̀ tí wọ́n ń pè ní ẹ̀sà àṣàlẹ̀ àbẹ́sà àárín yẹn àbẹ́sà kíní kan yẹn ẹ tí ẹ̀sà òkè ń tiẹ̀ mo máa yanjú ọ̀rọ̀ ẹ̀kan lénìí tó bó yà mí lẹ́nu pé ẹ̀sà òkè tó lè kó sínú trap Saheed Shittu yà mí lẹ́nu pé ẹ̀sà òkè ó tún lè kó sínú trap Saheed Shittu ní ìwọ tó júwe Saheed Shittu fún wa ní 3-4 years ago gbogbo ẹ̀rí ẹ̀lẹ́mà lílé ni o Imam Bọ̀tá Zakaria you are welcome pẹ́pẹ́ ẹ̀sà òkè ló júwe Saheed fún ọgbọ́n ẹ máa tún rántí ẹ máa flash àwọn èèyàn báàkì léni irú èèyàn tí ẹ̀sà òkè jẹ́ ká mọ irú nǹkan tí Saheed Shittu jẹ́ ó yà mí lẹ́nu pé ẹ̀sà òkè tó wá tún lè kó sínú trap rẹ̀ padà lẹ́yìn ìgbà tí Ọlọ́run ti là nínú trap Saheed Shittu tó dà àwọn tó kù yẹn wá olùwà tí fò ní wọn àwọn èèyàn ní tòmọ̀ nínú ayé tí bá dárúkọ wọn mo fẹ́ boost wọn ni gbogbo wọn mọ̀ pé ọ̀kan lọ́wọ́ bàbá alákò bàbá wọn ló wá lórí social media o ẹ má gbé náà wojú ẹkùn má gbéjẹ̀ sí wọn gbéjẹ̀ sí tó bá lè tó bẹ́ẹ̀ ni wọn ní kọ́ play ọ̀sẹ̀ méjì wọn bí yín dá ìdí mo fẹ́ bẹ̀rẹ̀ yìí tó bá ti bí yín dá ẹ jẹ́ ká jọ bẹ̀rẹ̀ láàrin ọ̀sẹ̀ méjì mi ò mind kí n cancel trip yìí láti ibi tí mo dé yìí mi ò mind kí n cancel trip yìí tí mo bá trip dé lọ́wọ́lọ́wọ́ ń sìn mo wà ní London mo lè cancel trip yìí kí n padà sí Amẹ́ríkà kí ló nà yẹ kí lè nà yẹ fún yín tán kí n nà yẹ padà kí n padà sí comfort zone mi inú ọ̀rọ̀ yẹn ti ń bí mi láti bí ọ̀sẹ̀ kan bọ̀ mo busy but mo rò pé mi ò ráyè torí ìrìn àjò pọ̀ ọ̀rọ̀ ìtajà fẹ́ bẹ̀rẹ̀ yìí torí kọ́tọ́ ìgbà tó gba góòlù ṣe fún yín gan kò yé mi táwọn àyìntọ́já sí pé bẹ́yìn bá ṣe rori ni kí àwọn èèyàn ṣe rori ni ẹ̀yin lẹ wá sílé ayé yín láti wá fi Islam fa wàhálà bàbá yóò wá láti wá fi Islam fa wàhálà àwa wá láti wá fi Islam láti wá fi ṣe humanity ni láti wá fi tún àárín mùsùlùmí àti ẹni tó ń ṣe mùsùlùmí ṣe ni so that ẹ̀yin lẹ ní problem ṣùgbọ́n tó bá tètè tọ́pìkì ni ẹ jẹ́ kó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó já sí pé òun náà lọ́ba tó ń fi ìṣọ́ rẹ̀ ṣọ́ wa ọba tó ń dàbí ẹ̀bù wa àdàlà níyàn àgbàlérò pàfẹ́ travel bẹ́ẹ̀ mo ti sọ àlíwòye you are welcome ó di pé di 3 weeks báyìí mo ti kó lamẹ́ríkà gbogbo wa náà dárí pé a lọ sí ìlú Cairo a lọ gba award lórí iṣẹ́ takuntakun tí a ń ṣe à ń pè award yẹn jẹ́ Global Star Award Global
Ulama Global Star Award òun ni award yẹn alhamdulilayi pé nínú àwọn tó jẹ́ Global Star Islamic aspect tí wọ́n pè àwa náà wà lára wọn láti Cairo alhamdulilayi pé a tó lọ sí Paris alọ́ka àwọn tí wá ń bẹ̀ Legacy gbà wá lálejò láti Paris ó jẹ́ kí n máa lọ Canada ṣùgbọ́n pẹ̀lú ìdí kan àti ìdí kejì nǹkan lọ́wọ́ ṣe ní Canada mi padà meet up mo láti change flight mi mo rò tí ó padà sí Nàìjíríà mo wá Nàìjíríà is my country I don't have any issue with anybody àfẹn tó bá ní problem fún ara rẹ̀ mo dẹ̀ wọ Nàìjíríà mo pẹ̀lú convenient mo fi wọ Nàìjíríà sorry mi ò bá Kútọ́nù wọlé mi ò bá Ghana wọlé mi ò bá Togo wọlé normal way normal route tó yẹ kí ọmọlúwà bí bá wọlé náà mo bá wọ sí Nàìjíríà kódà gbogbo bí mo ṣe wọ Nàìjíríà máa padà post ẹ̀ because mo dé àwọn kan send link kan sí mi pé wọ́n send page kan sí mi náà page yẹn kò ní ìtumọ̀ because page yẹn gbogbo ayé ti padà mọ́ ṣẹ́ni kò dá kí wọ́n máa parọ́ bí wọ́n bá ti pọ̀ nínú rọ́ tó bá yá ayé ò ní ká ọ̀rọ̀ ẹkún mọ́ ẹ pé last year wọ́n pariwo ọ̀rọ̀ deportation làṣírí gbogbo padà wá tú pé àṣọ onírọ̀ nìyí láti gbà yẹn gbogbo ayé ti rí pé àwọn olè kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ mọ́ ó yà pé page yẹn kò ní page yẹn bẹ́ẹ̀ sọ àwọn tó ń send ẹ̀ sí mi ní má send ẹ̀ sí mi mọ́ ẹ wò ìyẹn page tó ń pòsì tí èèyàn kan ò ní kọ́mẹ́ǹtì ẹ bá máa kọ́mẹ́ǹtì òun náà máa kọ́mẹ́ǹtì adé kọ́mẹ́ǹtì rẹ̀ bí page bẹ́ẹ̀ kò ní túmọ̀ bọ́lá dẹ̀ mọ̀ pé page yẹn láwọn page Saheed Shittu ni pé nǹkan tó wá sẹ́ni pé ó ní ọ̀kan lọ́mọ gba Kútọ́nù gba kíní kan bàgbọ́n normal ẹ̀yin lẹ́ monitor mi ẹ̀yin lẹ́ ní orí tí yín rò ẹ̀yin lẹ́ rí tèmi rò lẹ́sìn monitor mi mi ò rí tí yín rò ẹ̀yin lẹ́ rí tèmi rò lẹ́sìn monitor mi so that dábàdé monitor mi dandan kọ́ ni kí n expose ara mi fún yín àmọ́ pé ọ̀pọ̀lọpọ̀ kò free mo yan fada Nàìjíríà dandan kọ́ ni kí n jẹ́ kí ìwọ ọmọ movement mi dandan kọ́ ni kí n jẹ́ kí ìwọ ọmọ movement mi àwọn tó jẹ́ tèmi wọ́n mọ̀ pé mo yan fada mo ṣọlá ní Nàìjíríà tí mo dé Nàìjíríà tí mo dé sẹ́kọ̀ọ́ mo ní ọjọ́ tí mo lò lẹ́kọ̀ọ́ mo lọ sí Ìbàdàn gbogbo ẹni wá padà rí o máa post gbogbo ẹ mo dé Ìbàdàn ó ní ọjọ́ tí mo lò ń Ìbàdàn mo dé Abẹ́òkúta ó ní ọjọ́ tí mo lò l'Abẹ́òkúta mo lọ sí Ìlọrin ó ní ọjọ́ tí mo lò ń Ìlọrin kódà mo visit àwọn èèyàn jàǹkànjàǹkàn nílọrin títí kan ọ̀dọ̀ ìmọ̀ọ́mù ìlú Ìlọrin tuntun tó tẹ̀yẹ̀ jẹ́ yìí tí ìmọ̀ọ́mù gbà mí lálejò dáadáa kódà ibi tí ìmọ̀ọ́mù ti gbà mí lálejò èmi ò rí ẹnìkan lórí social media tí ìmọ̀ọ́mù gbà lálejò níbẹ̀ kọ́lọ́ bá ní ṣe dáadáa fún bàbá ìmọ̀ọ́mù ìlú Ìlọrin tuntun kọ́lọ́ kó bá ní fún wọn ní gbẹ̀mí àtàlàáfíà gbogbo àwọn tó lọ kí ìmọ̀ọ́mù náà jàǹkànjàǹkàn ńláńlá ni wọn ò ṣùgbọ́n tí bàbá ìmọ̀ọ́mù ti gbèmí lálejò wá kú rí màá pòsì ẹ̀ wà á rí gbàgbà mi lálejò wà á rí pé yàtọ̀ tó gbà nígbà wọlé yàtọ̀ tó gbà wọlé lálejò tó bí wọ́n tó dè láyè lọ wà á rí pé gbàgbà mi lálejò yàtọ̀ tó gbà àfáà àti lálejò torí pé ẹni ńlá ló ń ṣe ewu ńlá kódà àdìrò bàbá àdìgà àtàfà sàkámà àjọ wà ní àwọn náà ṣe dáadáa gbà mí lálejò bàbá Sheikh Sayyid al-Qur'an mo dìídì lọ bá àwọn ilé mi torí pé mo rí tẹ̀síìrì kan tí wọ́n ṣe tí mo gbọ́ ní Cairo mo wá fẹ́ lọ pọ́n ní yánfíjì mo dìídì lọ rí wọn ni mo débẹ̀ báyìí mo lè rí tẹ̀síìrì Qur'an náà kan ṣẹ̀yẹ̀ ṣe tí ò sí àáfàá tó ṣe irú ẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá àti lọ́rin báwa Sheikh Muhammad al-Awwal Sahib al-Qur'an tó wà nílùú Ìlọrin àwọn ní àáfàá àkọ́kọ́ ní gbogbo South títí kan Ìlọrin tó kọ́ máa ṣe tẹ̀síìrì Qur'an káàmìlàn lórí mi kò sí àáfàá dàn wà á rí fídíò ẹ̀ bọ́ lójú ọ̀nà wà á rí fídíò ẹ̀ bákan náà àfáà Sheikh Muhammad bàbá Sheikh Abdulwasi àtàyè ṣe Jackman àwọn náà bá mi lálejò àwọn àfáà àyè wo wàá wo fídíò aṣọ ẹ̀ kó lè mọ̀ pé mọ́ni kódà mo tún dé Ògbómọ̀ṣọ́ mo tún dé Ògbómọ̀ṣọ́ àwọn tó jẹ́ tiwa ń bẹ̀rẹ̀ lọ kí n bẹ̀ ó yá mo dé Ògbómọ̀ṣọ́ mo yọ mo pamọ́ mo dé Ògbómọ̀ṣọ́ tí mo rìn fún ara mi mo fẹsẹ̀ ẹ̀yìn lójú títì ni o mo fi ẹsẹ̀ ẹ̀yìn lójú títì mo fẹsẹ̀ ẹ̀yìn lójú títì bíi máìlì kan tí mo ń lọ so that ọ̀kan lọ́mọ kọjá pé wà á daṣọ borí sùn náà àyìnbó ìlú mi tó wà ní Nàìjíríà bẹ́ẹ̀ wọn bí babaláko bàbá ẹ̀dá bí Ìlọrin ṣe súnmọ́ tí wọ́n ní gba visa yẹn lómi ò lè wọlé Ìlọrin alhamdulilayi láti Nàìjíríà ni mo wá lọ sí Kenya mo dé Kenya náà mo kàn lọ ohun ìjọ kan ọjọ́ kan àbọ̀ mo tó kàn Kenya mo ṣe wà ń bọ̀ nílùú London mo ṣe dé London lẹ́yìn kó jẹ́ kí n máa sùn lọ́wọ́ báyìí mo mọ̀ pé ọ̀rọ̀ ń gbé mi nínú látànà lórí ọ̀rọ̀ gbogbo tí mo rí ẹ̀mí ìdẹ́fẹ́ ọ̀rọ̀ yẹn tutù ọ̀rọ̀ àgbẹ̀ máa dé sí London Heathrow airport lèmi bá wọlé London mo wà mo ti ń bẹ sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí mo ti post ẹ̀ London ni mo wà Heathrow airport lè ni mo bá wọlé èmi ò tán ayé mi ò ń ṣe tó máa tẹ́ pé òun gbé páyé àríṣì ìpàdé british ìpàdé kìnìkan dání tí ó bẹ̀ lè wọlú London tó máa lọ tó máa sẹ́yìn odi tó máa tó pé kíyàwó àtọmọ wá bóun lẹ́yìn odi tó máa tán rẹ̀ tó bá ti bí ẹ̀dá mo gba Heathrow airport kọjá tó bá bí ẹ̀dá tí mo ti post Heathrow mo bá kọjá náà Heathrow ni wọ́n dẹ̀ mo dé Nàìjíríà airport náà mo bá kọjá wọ́n ti ẹ̀gbú Nàìjíríà náà kan ti da scan passport wọlé ni ṣùgbọ́n gbogbo eléyìí náà fáhàmà bí ní himá tẹ̀rọ bí ká fáhàdí ìsàkó gbogbo eléyìí dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo ní pé mo wíṣ pé tí bá kó ń báyìí mo ti fẹ́ tẹ̀síwájú mo ti lọ Canada ìrìn ti pọ̀ ọmọ kí wọ́n lóde yìí láti bí 3 weeks ago kó máa náwó kó máa ṣe gbọ́ bẹ́ẹ̀ pé àánú Ọlọ́run ju owó lọ àánú Ọlọ́run tọ́lọ́run ṣe ó ju owó lọ but nǹkan tó wá ná tó ju owó lọ òun àlàáfíà tọ́lọ́run tó wá yọ̀ǹda tọ́lọ́run ní kí a máa lò ó ju owó lọ Ọlọ́run mo mọ̀ lóore o Ọlọ́run o àná ṣáàkìrò lùmọ̀ṣùkúrò ṣùkúrà níbi ní mọ́tì Ọlọ́run àná ṣáàkìrò lùmọ̀ṣùkúrò
èmi ẹrú ọlọ́run ọba tí mo ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba àná iṣẹ́ akérò mọ̀ṣúkúrò mo ń dúpẹ́ ṣúkúrán bíi ní mọ́tì lórí ìdẹ̀ra tọ́lọ́run ṣe ayé ìbò ti tán ayé ìbò parí ọ̀nà tó ló wá gbégbá ó wá jẹ́ ọ̀nà ìyanu ẹ wò ó ẹ tún wo ọlá òtán ọlá kù sẹ́yìn yàtúnyàtà alhamdulilayi rabbil alamin tọ́ ẹ wash out ṣáà ṣe fún torí péjì mi má tún wáyé ẹ̀ má bóyá lẹ́nu mo tún lè kó mi àwọn olùpadà sí Nàìjíríà dandan kọ́ ni kí n jẹ́ kí ìwọ tó ìwúlò dandan kọ́ ni kí n jẹ́ kó mọ̀ ní àjò mi because èmi mo ní láìfù mi so that mi ò dẹ̀ gba ìyọ̀ǹda lọ́wọ́ ní bọ́ọ̀dì mi tó máa rìn ní àjò mi so that mo tún lè kó mi báyìí wàláì tó padà sí Nàìjíríà wàláì tàlákọ̀ mo lè kó àwọn ẹ̀kọ́ kí ilé gbọ́dọ̀ yí ẹ̀ ó gbọ́dọ̀ máa dàrú mọ́ wọ̀ta lójú ó gbọ́dọ̀ máa dàrú mọ́ta lójú ni láìrí alimọ́ta alhamdulilayi gbọ́dọ̀ máa dàrú mọ́ta lójú ni ojú àwọn ọ̀tá mọ́ láti tó stéèjì kan yọ̀bọ̀ sẹ́ni nígbà tí wọ́n ní àwọn ọmọdé ọkọ̀ lọ́wọ́ nígbà tí wọ́n lọ ọ́pdéètì mọ́ nígbà tí wọ́n lọ máa wọ̀rí wàá rí ọ́pdéètì tó máa sú ẹ̀ so alhamdulilayi àwọn ní London lọ́wọ́ báyìí bẹ́lẹ́bẹ́lẹ́dọ̀ ọlọ́run afẹ́ wá bá ọba leading one kúlà afẹ́ bá wọn ṣe inauguration ti London ó yẹ kí wọ́n ní ti Canada mo miss but ti London bẹ́lẹ́bẹ́lẹ́dọ̀ lálẹ́ ìní àdébọ̀wá ní inauguration ọba wa leading one kúlà èyí tí Alhaji Wasiu Alade Pasuma máa pílẹ̀ ń bẹ̀ lálẹ́ yìí bẹ́lẹ́bẹ́lẹ́dọ̀ máa wà ń bẹ̀ live and direct ọkàn lọ́mọ máa wà ń bẹ̀ ṣe bí olówó ṣe bí ọba ṣàfà ṣe zọmọ rí bàdà àmúdá àmúdá ṣe bí olówó ṣe bí ọba ṣàfà ṣe sàn mọ́ jẹ́ kí n jó díẹ̀ ṣe bí olówó ṣe bí ọba ṣàfà ṣe sàn mọ́ rí bàdà àmúdá ó ní kí n jó bọ́t láti ti lọ ṣe bí olówó ṣe bí ọba ṣàfà ṣe sàn mọ́ rí bàdà àmúdá àmúdá ṣe bí olówó ṣe bí ọba ṣàfà ṣe sàn mọ́ rí bàdà àmúdá alhamdulillahi rabbil alamin afani man azana dina afani man hazana dina wa dunya iza ijtama oni la dara kan lawo fi dunya bila dini man azana dina tó fi ń da to kolon se musulmi ko se ni mu'min bolo se wa mu'min wa dunya kolon tin ka mo kolon to wa se len to mo to ṣẹlẹ̀ nínú ayé iza ijtama bolo ba ko loju fún yan lóore kò sere o àwọn la dara kan lawo fi dunya bila dini ṣùgbọ́n kò sóore fún ẹni tí Ọlọ́run kó gbogbo ayé lọ́wọ́ tí ó wà nẹ́sìn àdánwò ni o ìwọ tó bá wà nínú ayé kò sí bọ́lọ́run ṣe lè ṣe oore fún ẹ tó tí ò bá ti ní ẹ̀sìn Ọlọ́run ò ṣoore fún yàn lóbi dá sí pé ìyẹn ni máa fi wọlé síbi program pípé ọ̀rọ̀ eégún olóòlù àti gbogbo àwọn tó ń tẹ̀lé eégún bọ́lọ́run bá ń ṣoore kan fún yín lẹ́yìn tẹ̀yìn rí gẹ́gẹ́ bí oore Ọlọ́run ò ṣoore fún yín oore ẹ̀dẹ́ Ọlọ́run ṣe fún yín o kò sí ẹni tó tọ́ láti máa jọ́sìn fún kò sẹ́ni tó tọ́ láti máa yìn kò sẹ́ni tó tọ́ láti máa forí balẹ̀ fún tó kọjá ọba Allah ọba ọ̀kan ṣoṣo man azana dina kò sí ipò tó ń kó lè wá nínú ayé tí ò bá ti mọ Ọlọ́run ò ṣoore fún yàn Ọlọ́run ò ṣoore fún yàn bọ́lọ́n bá kó gbogbo ayé yìí fún ẹ ìzá ìjìtàmà ọlọ́run pa ayé gbogbo tó wà láyé kọ́lọ́n kó rẹ fún ẹ la barakallahu fi dunya bila dini la barakallahu kò sí àlùbáríkà gbogbo tọ́lọ́run ṣe fún ẹ bila dini tó bá ti lè máa sin ọba tó ṣe fún ẹ kò sí àlùbáríkà nínú oore náà ẹni tó jẹ́ kíyàn sìn ní Ọlọ́run dá sí pé ibi tó dún làdé lónìí jẹ́ kí n jẹ́ kíkiní kan yé ẹ ìwọ mùsùlùmí tí ò ń ṣe iyèméjì lórí wípé bóyá ọ̀nà àbáyọ tó wà níbi kan tó kọjá ẹ̀sìn Islam tá à ń ṣe yìí iyyaka na'budu wa iyyaka nasta'in ọba tí àwa ń pè ní ọba aláwọ̀ òun nìkan ní iyyaka na'budu òun nìkan ló tọ́ kí ẹ̀dá gbọ́dọ̀ máa jọ́sìn fún wa iyyaka nasta'in gbogbo ìrànlọ́wọ́ tí yàn bá wá ń wá láyé gbogbo tí yàn bá ń wá láyé ọ̀dọ̀ Ọlọ́run yẹ kí yàn wá sí tó fi dá sí pé ìwọ tó wà nínú ayé lẹ́yìn tó bá ti ní lẹ́mìí wípé oore ṣì wà lọ́dọ̀ àwọn tó ń ṣe nǹkan ní lẹ́yìn Ọlọ́run ó ń ṣe rẹ́ ni o wàláhì òṣè kí láǹfààní gbogbo tọ́lọ́run ṣe fún yàn láyé tó wá pàdánù ọ̀run ohun tí èèyàn lè rí láyé yìí tó lè jẹ́ gáyà ìpẹ̀kun oore òun náà ní kọ́lọ́run ṣèyàn ní mùmínì torí hunalika farqu bayna al-muslim wal-mu'min ọ̀tọ̀ ní mùsùlùmí ọ̀tọ̀ ní mùmínì mùmínì ló máa ní ìgbàgbọ́ nínú Ọlọ́run pé gbogbo ohun tó bá dé wá bá aláyé yìí min indillahi látọ̀dọ̀ Ọlọ́run ni imma khayran aw sharran ó dá ní ó tútù díẹ̀ káàtó ni mùmínì máa gbà wípé Ọlọ́run ló ń ṣe ohun gbogbo ẹ̀dá kan lè má tiraka mùsùlùmí kan gbọ́dọ̀ gbà pé gbogbo ohun tó bá ṣẹlẹ̀ sí òun láyé yìí Ọlọ́run lọ́ba tó ń ṣe ohun gbogbo mùmínì ó gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ ló fi dá sí pé ibi tó dún mọ́délé mi tẹ́ bá lélẹ̀ míì tó tún wá ní pé òun tún bọ nǹkan míì nínú tọ́lọ́run dá tọ́lọ́run tó ń forí balẹ̀ fún àgọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ jẹ́ kí n tọ́lọ̀ fún yẹn àgọ̀ ló ń jẹ́ pé kíyàn tó máa forí balẹ̀ fún nǹkan míì lẹ́yìn Ọlọ́run wàláhì àgọ̀ ni torí pé ìwé náà gbé sí sẹ́ǹsì ẹ igi irin tó gbé kalẹ̀ tó ń tapo sí tó já sí wípé gbogbo tó bá fẹ́ ṣe é láyè kò lè gbà ẹ́ irin tí àwọn mẹkáníìkì ti lò àlòkù mọ́tò ni wọ́n gbé sílé tí wọ́n ń tapo sí òkúta táwọn kan tí wọ́n ti kọ̀ sílẹ̀ ni wọ́n lọ sọ́dún tí wọ́n ń bọ gẹ́gẹ́ bí èṣù tẹ́wárí ní tó wá ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ eégún olóòlù yìí ebi òsínú tó máa àtàkì ẹ̀sìn torí lákún dì níkún lálẹ́ èdè ni ṣùgbọ́n nǹkan lè jẹ́ pé mọ̀ ní pé yìí tó fi ń dájú ní ẹ̀sìn tó lè ṣe láyé tó máa fi rí ìyọ́nú Ọlọ́run kó ṣe mùsùlùmí kó ṣe Islam
ṣùgbọ́n tó bá wá ní pé ọlọ́run ò kádàrá ẹni tó máa ṣe ìsìlámù tó bá wá ń ṣe nǹkan míì lọ gbà pé àgọ̀ ló gbé ẹ débẹ̀. pàápàá jùlọ wàdà lórí social media bí wá sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó rí pé wọ́n ń ṣe ìṣẹ̀ṣe míì àbáwọn tó ń ṣe nǹkan míì ọ̀pọ̀lọpọ̀ wọn náà mọ ọlọ́run àmọ́ ọ̀nà àti jẹ àti mọ ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n fi ń tàn ìtọ́ lórí social media. mo ti sẹ́rí mo ní ọ̀pọ̀lọpọ̀ babaláwo oníṣègùn àti pásítọ̀ mi àti àfáà mi tó bá ti ń polówó oògùn tó bá ti lè ń polówó oògùn láyé yìí 419 ni 419 ni ọ̀nkọ́ọ̀tì ni wọ́n ń ṣe tọ́da ìjára yín láti tẹ́kọ̀ọ́ àṣẹlẹ̀ lọ́wọ́ eégún olóògùn pé wọ́n ní kàn kí n wo eégún wáyé tó máa ní kíyàn kan máa ní pé Yorùbá náà fún ayé lẹ sọ pé eégún tó bá ti jáde ti kọjá yìí wò wáyé tí ẹ̀yin kan máa sọ pé wọn ò gbọdọ̀ wo eégún máa ní kí wọ́n máa wo òun kó má jáde náà eégún tó bá fẹ́ kí wọ́n máa wo òun kó má ṣòkò jáde rárá tó bá ti jáde ayé máa rí ẹ ibi tó bí láde lé mi ṣé western world táwọn gbé ìlú òyìnbó pápá jùlọ tó ń gbé ìlú òyìnbó tó wá ń support kan kó máa wo eégún kó máa wo kankan ṣé ìlú òyìnbó tó wọ́n gbé yẹn gbé ìlú tó fẹ́ kó má jáde dípò tó má skúrò kan fẹ́ jáde òpònú rẹ̀ kó wọ́n support pé ìṣẹ̀ṣe ni ìṣẹ̀ṣe o kí ló jẹ́ ìṣẹ̀ṣe ṣé àṣì ìlú òyìnbó ni tó bá di November December sin Halloween máa jáde Amẹ́ríkà níjọ́ ọdún fún mi máa jáde rí tó bá Halloween fẹ́ jáde ẹ má máa ṣẹ̀sìn yẹn ṣẹ̀sìn yẹn ẹ má fi mẹ́lòmíì lára ẹ má fi mẹ́lòmíì bọ̀dì lára ilé náà báwa mùsùlùmí náà ìmí náà tẹ́tẹ́ a máa kírun a máa tẹ́ni síbi títí a máa disturb ẹlòmíì ilé ìdákù díẹ̀ káàtó ẹ má fi ẹ̀sìn ẹ má fi yan ẹlòmíì lára ẹ máa rántí wípé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì daily bread ló máa ń wá daily bread ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì máa ń wá iṣẹ́ ìjẹ́ ẹlòmíì jẹ nígbà tí ẹ bá ti wá nísìn tí ẹ bá ti lọ fi ẹ̀sìn yín ẹ bá ti fi disturb àwọn èèyàn báwo làwọn ìwé débi tí wọ́n lọ so that ní ṣókí tó wà bẹ́ẹ̀ ni wípé gbogbo tó bá ti jẹ́ pé ẹ̀sìn tó máa disturb ọmọlàkejì eléyìí díẹ̀ káàtó àtàwọn Christian ní ìjọba disturb àwọn èèyàn lóru gbogbo ilé ìgbówó lọ́jọ́ bá wí ṣùgbọ́n torí gbogbo olóògùn tó padà wá ṣẹlẹ̀ tó wá di wípé wọn ní arábìnrin kan ọmọ kan wá lọ tán kámẹ́rà wọn ní wá wò ó wá di wàhálà wọn wá farí fún wọn wá ṣe gbá wọn ṣàwò ẹ̀yìn náà ọmọ tó padà cross now ó ti wá ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ náà nìyẹn àwa táwa jẹ́ mùsùlùmí ètò ẹ̀ka ká parapọ̀ ká panupọ̀ kí a jọ face ohun tí ó yẹ ká jọ face instead of that ẹ̀yin kan tó wá ń tàn ẹ wá tó fẹ́ wọn wá da blame yẹn lórí mùsùlùmí ẹgbẹ́ ìyẹn ló fi kàn mí bí mo náà sọ mi ò ní dá sí gbogbo tí mo sọ yìí náà bẹ́ẹ̀ bí wá sí kẹ́ ẹ lè mọ stand mi ní pé èmi ò tọ́nà déètì nonsense èmi ò tọ́nà déètì nonsense ọlọ́run dẹ̀ ń jẹ́ kí báwọn ṣe ṣẹ̀ṣẹ̀ tí máa fi kú láyé mi ò dẹ̀ ní interest ní ìṣẹ̀ṣe ṣùgbọ́n mo gbà pé àtẹni tó ṣe mùsùlùmí àtẹni tí ò ṣe mùsùlùmí àti kírísítẹ́nì kankan náà ní gbogbo wa ń lẹ Yorùbá o ẹ̀sìn láàdúgbò ṣe pọ̀ ìyẹn ni kí n má bàa wọn ṣe tí ọ̀rọ̀ bá dà wá pọ̀ ṣùgbọ́n ọlọ́run ní jẹ́ ká di ọ̀rẹ́ ìmùlẹ̀ débi pé a máa padà máa di pé kò rí kò sùn náà ọlọ́run fi bẹ́ẹ̀ rán èmi ìwọ̀n tí mi bí sí náà ayé kọjá gbogbo bẹ́ẹ̀ ṣùgbọ́n ṣókí tó wà bẹ́ẹ̀ ni pé tó bá nídìí pé lóòótọ́ ní gbogbo wa fẹ́ jà fún mùsùlùmí ẹgbẹ́ wa ohun tó yẹ kí gbogbo ọjọ́ pawọ́pọ̀ kájọ fèsì ogun yẹn nísìn ẹ ti fẹ̀ tẹ́lẹ̀ ẹ wá lọ pàlàpàlàpà ṣé sìn làpàlàpà tó wá ń pa àwọn ọmọ ọjà fẹ́ fún yín ṣàgbé sìn ẹ ti wá fún ara yín ogun tẹ́ kájọ jà kájọ ṣẹ́ ogun yẹn ẹ ti wá tán ogun yẹn padà sí ara pé èpè olóògùn ló fẹ́ já yín tó tẹ̀pẹ̀ olóògùn ìbà ní já yẹn ni máa wá fún àbá tí ó gba gold normal yorùbá tó ẹyin lọ síbẹ̀ pẹ̀lú àmì yàn pé mo bèrè lọ́wọ́ nínú program yìí pé ṣé torí ọlọ́run lẹ́yìn ti lọ sí àbíkẹ́ ìsàlẹ̀ ìṣètò ìdọ̀mọ́ abẹ́ tírètì báyìí ní ọba tó gba gold èmi àti wọn àjọ ń sọ̀rọ̀ dáadáa mo rí pé ní ọjọ́ Friday wọ́n ṣe program kan wọ́n sọ mọ́rọ̀ nínú program yẹn I watch the program pé táwọn bá mọ báwọn ṣe lè get contact ọmọbìnrin yẹn wípé àwọn wish láti bá sọ̀rọ̀ àwọn wish láti bá wọn sọ nínú program tó ṣe ń jọ Friday last week Friday this Friday àná yìí mo believe pé gẹ́gẹ́ bí ọba tó gba gold sọ yẹn ìyẹn ló fa sábàbí torí pé gbogbo ara ti mọ̀ pé Saheed Shittu ń ṣe òun ṣe nǹkan torí tọ́lọ́run I'm not sorry to say that Saheed Shittu ń ṣe nǹkan torí tọ́lọ́run game àti tó máa yọ owó ìwà after social media our brand yẹ pẹ̀lú Islam tẹ́ni tí ò mọ Ọlọ́run tó sọ Ọlọ́run lẹ́mìí ẹ̀ ìwọ tó ń ju Ọlọ́run fún ọ tó ń ju ìtàwé fún ọ tó ní kí wọn gbára lọ́lọ́run tó lẹ́yìn tó ní ọlọ́pàá dání ó gbára lọ́lọ́run yẹn náà ó ju ìtàwé fún wa ó tú ó tó lè gbára lọ́lọ́run fún wa mo wá sí Nàìjíríà mo ní ìmọ̀ yan fanda ní ògbẹ́ ọlọ́pàá mo gbára lọ́lọ́run ọlọ́run ọba ló ń ṣọ́yàn ìní ẹ̀rẹ̀ ń ṣọ́ ara mi tí wọn bá ti ṣọ́ ara ẹ̀ tó bẹ̀rẹ̀ pẹ̀lú ló ń ṣọ́ ẹ̀ kí ló ń kọ́lọ́pàá sí ẹlòmíì bẹ́ẹ̀ nu ayé pásítọ̀ ń lo mọ́tò bullet proof wíwá ní kí wọ́n ra handkerchief 5 million naira pé kó lè máa ṣọ́ ẹ̀ handkerchief máa ṣọ́ ẹ̀ náà bí wọn bá máa ju Ọlọ́run fún ẹ gbọ́dọ̀ jẹ́ pé ó gbọ́dọ̀ yàtara tiẹ̀ náà tí wọn bá lè lè Saheed Shittu tó tẹ Ọlọ́run bàbá tó gbàgbé sọ pé àwọn wá líǹkì ọmọdé yìí ó ti gbọ́ pé wọ́n wá líǹkì ọmọ yẹn torí pé ó fẹ́ máa fi ọ̀rọ̀ ọmọ yẹn trend nípa relegation ayé ìgbúrú ẹ̀ mọ̀ ó wá fẹ́ fi ọ̀rọ̀ ọmọ yẹn trend padà tó gbogbo ọ̀rọ̀ ọmọ yẹn lọ́dọ̀ ìṣẹ́ ọ̀gbọ́n mi fẹ́ wò mọ́ báyìí pé mi ní tiwọn máa ń gbádà mi ní tiwọn lẹ́yìn tó gbé sọ̀rọ̀ tó bá jọmọ́ tèmi àkókò tó bá jọmọ́ àfáà mi but Ọlọ́run fi tún yẹn lọ bọ́ tó tó fẹ́ ṣẹlẹ̀ yìí sí gbogbo tó wà lábẹ́ ìlú máa padà gbọ́ pé Saheed ní ọ̀làdé gbogbo tó ṣẹlẹ̀ Saheed wà lábẹ́ torí kò lè jáde tán bí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mọ́ àwọn ẹ̀sìn lè ṣe ìta lẹ́sọ̀ náà jáde tán tó bá jáde padà wọ́n náà wọ́n àwọn wà ní fún ìyàwó wọ́n bá mọ̀ tó máa ń dé ọ̀pọ̀lọpọ̀ gbogbo tó máa ń lé ẹ̀mí ẹ̀ náà tó máa ń lé ẹ̀mí ẹ̀ jáde tán tàbí kìí tiẹ̀ lọ kí lọ tiẹ̀ lọ ọba bu ọ̀yà mi kí tún gbé ẹ̀mí ẹgbẹ́ náà padà ó bọ̀ mọ̀ kí bá gbé ẹ̀mí ẹgbẹ́ náà padà ló ń ṣe jáde tán padà tó bá dé náà jáde tán àdé jáde wọn náà mọ̀ bàjẹ́ wọn pé géèmì yẹn wà ló bèrè tó bẹ́ẹ̀ àwọn obìnrin náà lẹ̀ tí wọ́n dúró kọ́ tẹ́tẹ́ wọ́n máa retí pé kí n lọ fúláàgì ní kí n lọ fúláàgì àti wọ́n jáde lórí bọ̀dì yín mélòó lára yín ṣé ń dàgbàdo wà ní ojú ọgbẹ́ ẹ̀yìn dúró yìí tó bẹ́ẹ̀ rí dúró látà ìdúró àwọn lọ́wọ́ ìmọ̀ ìdúró àwọn lọ́wọ́ wà lẹ́nu ìwájú wa lọ. ṣé àti ìtọ́jú bẹ̀rẹ̀ náà ẹ jáde tán padà ọmọ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ kájọ bẹ̀rẹ̀ padà ọ̀pọ̀lọpọ̀ kí yù. máa wọn tún lè wọ́n kámẹ́rà sí lóṣù ọdún kámẹ́rà fún yín.
àwọn ọmọ ogun àwọn bìládùn ìdádúgbò rẹ̀ ẹ bá máa jáde tó fún ìpamọ́ wá fún yín lórí ara yín ibi péjì yìí gbọ́dọ̀ ìpọ̀tọ́lẹ̀ ẹgbẹ́ péjì láti jáwálẹ̀ fún yín ẹ tó jáde padà àtẹ̀yìn àti bàbá olóyìn àti bọ̀dì yẹn máa gbá padà fún yín mọ́tò tòmọ́tò kò kí yù a máa padà wá fún yín ọmọ kámẹ́rà fún yín ó ń ṣe yín. now bàbá tó bá ti post náà fẹ́ àwọn wálé ìkéni yẹn nígbà tó máa di church Sunday gbogbo àlàrí pé ẹ̀sà òkè lọ síbẹ̀ nígbà wọn ṣe ń bẹ̀ tó wọ́n tó torí ọlọ́run ni a máa mọ̀ tó wọ́n tó torí sàyídì náà máa mọ̀ sí ṣé ọlọ́run ló gbé náà gbé sàyídì ṣètù ẹ̀sà òkè ṣùgbọ́n gbé ẹ̀sà òkè pé sàyídì ó lè fọ́ọ̀lù sínú trap yẹn because ìwọ ló ká mọ̀ wípé sàyídì yìí ó ń fi ẹ̀sìn ní jìbìtì ní ìwọ nígbà tẹ́jọ́ bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ mọ̀ pé ẹ̀sìn yẹn ó fi ní jìbìtì ìwọ ló tọ́ fún wa ẹ̀sà òkè tọ́ fún wa náà sì bàbá tó gbàgbọ́ ìfẹ́ ṣe nǹkan torí tọ́lọ́run ẹ̀yin ò náà ní ọ̀dọ́ ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n mo fi ń bí ẹ̀sà òkè ìwọ ló fẹ́ ká mọ̀ pé sàyídì ṣètù ló rán òun sàyídì ṣètù ló pé òun from there bàbá tó gbàgbọ́ lọ ṣe tí wọn ẹ wá fẹ́ pọ̀n kí ni a fi máa wá fún bàbá tó gbàgbọ́ yẹn láwọn òní gbàlá máa dúró sí lọ́run tó pé ẹ̀yin lè béèrè fún padà ayé máa rọjú mọ́ yín ẹ̀sà òkè gbọ́ni dáadáa Sulaiman máa rọjú mọ́ ẹ padà because ọwọ́ ti bẹ́ẹ̀ tó náà nà tó kọ́tà kọ́lọ́ tó ń dẹ̀dẹ̀dẹ̀ wẹ́ máa fi gbé máa gbé ọkọ̀ nígbà this time around òkú náà gbé mọ̀kẹ́ èlò lára ni ẹ̀ lè lọ ọ̀tọ̀ lọ́rọ̀ máa gbé nílọ ọkọ̀ ọ̀rọ̀ gbé tó ní sọ lọ́rọ̀ yín ṣùgbọ́n kò lè gbé yín ẹlẹ́gbẹ̀rún tẹ̀sà òkè sọ kẹ́lẹ́ mọ̀ fún àwọn olóbẹ̀rẹ̀ wà láyé padà ìwọ lọ bàbá tó gbàgbé ìwọ lọ sí ọ̀rọ̀ tó gbàgbé tí wọ́n tún pọ̀ nílé ń bẹ̀ kí làbọ̀ máa pàṣẹ ní sọ́ọ̀tì ó lè fẹ́ràn ọ̀rẹ́ pẹ̀sà ìdìbò rẹ lọ ẹgbẹ́ tún wèrè sọ ẹgbẹ́ tún wèrè lórí burúkú ara ẹ sọ ẹ máa gbọ́n tó sọ o ohun dà kó ṣì ẹ bọ́ síbí ẹ máa gbọ́n tún wèrè sọ o ẹ máa gbọ́ yẹn bẹ́ẹ̀ ti lè máa bẹ́ẹ̀ pọ̀ sí ẹ gbọ́ bísímillah. kọ́kọ́ dákẹ́ náà dákẹ́ jà kọ́kọ́ ní pípẹ́ sọ́hùn nọ́mbà 1 tánìkì sọmọ Ìbàdàn lára kan tí ànábì kọ́ wa nìyẹn pé ẹ má máa ṣe sọ̀bíà ẹ má máa jà ìkọ́sí kan ànábì ló má ṣe sọ̀bíà mùsùlùmí ní mùsùlùmí innamal mu'minuna ikhwa ẹ̀sà òkè jẹ́ kí orí ẹ pé nọ́mbà 1 tánìkì sọmọ Ìbàdàn tó ló máa dá sọ́rọ̀ Ìbàdàn ìwọ ìjánu kọ̀ǹga ìwọ tó ìdíkùn ọ̀gbọ́n ayé ìwọ tó ìdíkùn àfihàn ìwọ tó sì ní ẹni tó ń pè àwọn èèyàn tó ń pè ní ayé ìwọ tó pé èèyàn tó bá ṣe ọmọ Ìbàdàn tó bá sọ̀rọ̀ Ìbàdàn nínú tí a fi bá àwọn olórí gbogbo ọjà nílùú Ìlọrin nìyẹn pé ẹ má nìkan ẹni kò kì í ṣọmọ Ìlọrin tó bá sọ̀rọ̀ Ìlọrin ọ̀rọ̀ ẹ̀sìn là ń sọ inú mi dẹ̀dùn lọ́rin tí mo lọ yìí ìfà mo gbọ́ àwọn kankan nílọrin tí mo lọ ó jẹ́ kí n mọ̀ pé àwọn olórí yéṣù kù nílùú Ìlọrin lọ́dọ̀ ní ìgbóná o ẹjọ́ o ó jẹ́ kí n mọ̀ pé àwọn olórí kan ṣì wà nílùú Ìlọrin àwọn kan jẹ́ kí n mọ̀ nílùú Ìlọrin pé tẹ bá rọmọ Ìlọrin tó bá dalẹ̀ tàbí tẹ bá rọmọ Ìlọrin tí ò bá mú orí wọ́n ní pé bọ́ ṣe ń ṣe nínú ilé wọn nìyẹn ogún bàbá tiẹ̀ nìyẹn ọmọ Ìlọrin tí ò bá mọ rí ogún bàbá tiẹ̀ ní tàbí tẹ bá rọmọ Ìlọrin kan tó bá fi ibi sóló ogún bàbá tiẹ̀ nìyẹn tó gún Ìlọrin gbogbo ẹni máa padà bọ́ náà fún ìdílé bá jáde lẹ́nu àwọn èèyàn tó ń ṣe méjì mẹ́ta mẹ́rin lọ́tọ̀ọ̀tọ̀ wájú ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n ti jẹ́ ká mọ̀ wípé olórí burúkú èèyàn ni máa ń sọ wípé kí èèyàn máa wá fi àsọ̀bíyà ṣe ìsìlámù ẹgbẹ́ lẹ́nu olórí burúkú ara ìlú ẹ̀sà òkè yìí máa ṣàǹfààní olórí burúkú tó ní tìmọ̀nù ayé yìí gbèrè tó ní tìmọ̀nù ayé olórí burúkú sáyìn lọ́wọ́ jẹ́ ẹ máa gbọ́ sáyìn lọ́wọ́ jẹ́ tó lọ jẹ́ sáyìn lọ́wọ́ ẹ máa gbọ́ lẹ́nu ìrẹ̀lẹ́ máa sọ̀rọ̀ sí ẹ lọ. máa gbọ́ olóòrò gbèsòrò àbọ̀ṣẹ́gbè fún ẹni kò ní ṣe ẹni ó sọ pé àwọn náà gbé tán àwọn náà tá sí wọn lọ́rùn ẹ̀sà òkè tí o bá sá lórí ìtàgé bẹ̀rẹ̀ mọ́tò ló máa pa ẹ̀ ẹ̀sà òkè tó bá sá lórí ìtàgé bẹ̀rẹ̀ mọ́tò ló máa pa ẹ̀ ẹgbẹ́lẹ́ oníwọ̀n tátán jájọ bẹ̀rẹ̀ tó bá fi bí ẹja kílẹ̀ ohun tó bá gbà lọ́wọ́ níbi Ìbàdàn yẹn ẹ̀ sọ èèyàn gbé Ìbàdàn mọ́tà tá ti yẹ tó kọ́ lórí kọ́ńtù gbogbo Ìbàdàn ẹni máa tẹ́lẹ̀ tó sọmọ Ìbàdàn tẹ́lẹ̀ máa fà ní tẹ́lẹ̀ bàbá yẹn fà náà nìyẹn o ní tẹ́lẹ̀ mọ̀ sí yẹn o tó kò sọmọ Ìbàdàn ọ̀ṣẹ́ bẹ̀rẹ̀ sí mẹ́yìn Ọ̀yọ́ Ìbàdàn ẹ̀dá kìí yàtọ̀ Ọ̀yọ́ àti Ìbàdàn kí ni yàtọ̀ Ọ̀yọ́ Ìbàdàn pé àwọn táwọn ọlọ́pàá yìí sì àrìbá tọ́lọ̀ Ìbàdàn mọ́tò ó dàbí máa gbé ìdájú fún wa tọwọ́ lébọ̀ fún ẹ máa gbé ìdájú fún wa tọwọ́ lébọ̀ fún ẹ kí ló ti máa tọ́yàn pẹ̀lú àtọ́rọ̀ ẹ̀sán sọ̀rọ̀ ẹ̀sìn sọ̀rọ̀ Ìbàdàn mélòó àwọn gidi jàǹkànjà tó wà Ìbàdàn ni adákun ọgọ́ta máa sọ̀rọ̀ Ìbàdàn ni àwọn sọ̀rọ̀ ẹ̀sìn ìwé sọ̀rọ̀ Ìbàdàn ó wá ti bẹ̀ ti tápọ̀ ẹgbẹ́ lẹ́nu wèrè ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ lẹ́nu wèrè o. Tolbọ ẹ̀yin náà tatán àwọn tatán sí ọlọ́run tẹ́lẹ̀ sọ́n tìlámọ́ àwọn tatán sí ọlọ́run ló ń ṣe àwọn tatán sí ọlọ́run wọ́n ní wọ́n kí ẹni ẹ̀rọ pẹ̀lú o kọ́wé wọ́n ti tẹ́lẹ̀ ìlú ọ̀tún àwọn tatán sí ọlọ́run lẹ́gbọ̀n díẹ̀ láti bọ̀ bẹ̀rẹ̀ àwọn afọ́fọ́ yìí ó lè dùn yìí ó ní ọ̀dẹ́ ẹ̀rọ jagunjagun làwà tọ́lá fẹ̀sí àlejò jagunjagun nọ́mbà 1 fọ́sí ẹ̀rọ àwọn kì í ṣe ilé ọdẹ o ọmọ àmọ̀tẹ́kùn yàtọ̀ sí ìwé ẹkùn ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn tó lè jẹ àmọ̀tẹ́kùn yàtọ̀ sí ìwé ẹkùn gbàgbé àwọn ọdẹ yàtọ̀ sọ́dọ̀ oko lórí mídíà ìsàǹkà fẹ̀ gbàgbé àwọn ọmọ takọ́ sí ẹlọ́mọ ọmọ rẹ̀ pẹ̀lú ẹ̀ tẹ̀síwájú bá yòókù ní ẹ máa gbọ́ yìí lọ. tí wọ́n ló kó tọrọ rẹ̀. ẹgbẹ́ lẹ́nu wèrè àáfà àwọn aṣojú ẹlẹ́bọ nínú yín ẹ̀sà òkè òpònú alágalátíà àáfà àwọn aṣojú ẹlẹ́bọ nínú yín ó máa bọ́ ó máa padà sọ ọ kọ́lọ̀
sí àìmọ́ ìbá bá òun bọ̀ bọ́jú àwọn tó ń da ẹ̀sìn ìdúgbò gan alákàtà tí ìwé ìlú ó dàrú ìbọn ẹ máa gbọ́ àáfà àwo la ṣe di ẹlẹ́bọ nínú yín fámìlì yẹ ó yà máa gbẹ lọ ẹ máa gbẹ lọ. tẹ́gbọ́ dákẹ́ kọ́ni jane ẹ gbọ́ Saheed Shittu ló pe wèrè ilé wọn ṣẹ́ tó lọ jẹun o kò torí ọlọ́run lọ́wọ́ ìnáwó àmọ́ ìbò yàt gbogbo tó bá ti láyé torí àníyàn tó pàtàkì o wèrè ilé ìwà nígbàdàn tó kò mọ̀ pé kóun lọ sí ti ọmọ yẹn o torí pé bàbá tó gba góòlù ti ṣe pósítà yìí jáde pósítà bàbá tó gba góòlù ti jáde jẹ́ fi wọ̀nyí torí pé bàbá tó gba góòlù ti jáde òun lélẹ̀ pé ẹni tó bá mọ lé ọmọ yẹn òun lélẹ̀ bàbá tó bá dẹ̀ sọ́nà ọ̀rọ̀ wọn ẹ̀sìn pósítà yìí ti jáde tí bàbá tó bá dẹ̀ sọ́nà ọ̀rọ̀ tó bá mọ lé fámìlì ọmọ yẹn àwọn nílò láti kọ́ńtà láti fọmọ yẹn sọ̀rọ̀ Saheed Shittu náà kó wọn ṣe nǹkan torí tọ́lọ́run ní Saheed bá pe wèrè yìí pé kó lọ síbẹ̀ ìyí tó tẹ́lẹ̀ ọlọ́run lọ́wọ́ kò tẹ́lẹ̀ ọlọ́run lọ́wọ́ wèrè yìí kò tẹ́lẹ̀ ọlọ́run lọ́wọ́ wèrè yìí kò tẹ́lẹ̀ ọlọ́run lọ́wọ́ kò tẹ́lẹ̀ ọlọ́run lọ́wọ́ torí pé bàbá tó gbàgbọ́dù wọ́n ní bàbá tó gbàgbọ́dù àwọn ò kì í fi àyè lè kí wàhálà ṣẹlẹ̀ ní ẹ̀sìn àwọn máa ń wá bí gbogbo tó máa ní lọ síwájú pẹ̀lú sùúrù àwọn fẹ́ wàhálà Saheed ló pe wèrè ẹgbẹ́ ní wèrè ní ẹ̀kọ́ sí ẹtú máa túbọ̀ sílẹ̀. ṣẹgbọ́n tó Saheed ló pe olórí burúkú ààrẹ kò tó ní ọlọ́run lọ́wọ́ iṣẹ́ Saheed Shittu lọ́jọ́ o tọ́lá Saheed òun ní ládàá kan níwájú ọlọ́run gbogbo orin tó yẹn pátá sí fún aláṣẹ́fún ní òtórí ọlọ́run lọ ṣe ó torí Saheed Shittu lọ ṣe ni ó torí Saheed Shittu ló torí ẹ̀ lọ ṣe òtórí ọlọ́run ọ̀rẹ́ ń ṣẹ́ ọlọ́run ó dà kó bá kú fún bọ́ọ̀lù tó ṣe ń lọ yẹn wàhálà inú náà ló kú inú náà ló lọ sí ikú dífà ló kú òkùnkùn ṣíríkù torí pé Saheed Shittu táwọn sọ yìí ìwọ lójú ẹ̀ fún wa ń bí báyìí ọmọ àgbọ̀ Saheed Shittu wọn ń ṣe tó lọ jẹ́ ìwọ lójú ẹ̀ fún wa ń bí báyìí kọ́m yẹ ìwọ wọn Saheed Shittu ẹ máa gbọ́ òun ojú Saheed Shittu fún wa ń bí báyìí ìwọ wọn Saheed Shittu ojú ẹ̀ fún wa. ọ̀rọ̀ ti pèsè jẹ́ ẹni tó máa wèrè níṣẹ́ ẹni tó máa wèrè gbọ́dọ̀ lọ bá wá kárí ẹ̀yìn wá sílá ẹni tó ránṣẹ́ ló ń jùlọ fún wa yìí pé ó ń fi ẹ̀sìn lu jìbìtì ẹni tó wá ń fi ẹ̀sìn lu jìbìtì tó mọ̀ wípé ó ń fi ẹ̀sìn lu jìbìtì ó wá fẹ́ lò wọ́ ó fẹ́ lò wọ́ bẹ́ẹ̀ fi ṣe news manner 13-14 ó lè jáde nínú ilé wọn bí bàbá ẹ̀dá kọ́rin ó lè kó wọn fa ń dá wọn bí dá ó wá lò wọ́ tó lọ́kọ́ kámẹ́rà sí wọn lójú so that ní kékeré ó ti mọ̀ pé màá tó gba góòlù máa pa tòun láyè fi tọrọ owó àti láti gbọ́ ọlọ́run bàbá ìmàdọ̀ ṣẹ̀dẹ̀ ibi tí owó ìmàdọ̀ máa ń náwó sí ibi tí ayé tiẹ̀ yíyọ ọkọ̀ báyìí tó máa dá wàhálà lẹ́nu ẹ̀sìn torí pé mo gbọ́ lẹ́nu ẹ̀yìn adúgbìnrin arìnrìngìnì wọ́n dà mo gbọ́dọ̀ nìyẹn pé Saheed Shittu ti bá wọn gba owó ipò tí ń bá wọn gba owó ọmọ tí wọ́n yẹ torí ẹ̀ gbáwó ìyẹn náà lè rí owó bó ṣe mọ́lẹ̀ nìyẹn o ẹ̀ máa gbọ́dọ̀ sì yẹn mọ́lẹ̀ nìyẹn o adúgbìnrin arìnrìngìnì nígbà wọn ti sẹ́yìn ìdẹ́sà káàkiri ọkọ ọmọbìnrin yẹn ọkọ ọmọbìnrin yẹn lè rí owó kọkọlá for 100,000 tí wọ́n fún wọn tó wọ́n lọ lákòókò ọjọ́ wọ́n lè fi fọmọ eré ìsìn owó orílẹ̀-èdè mọ̀ wípé Saheed máa ń fi ẹ̀sìn ní jìbìtì ní o adúgbìnrin ẹ̀sìn Saheed náà tó fi gbogbo ẹtú gbọ́dọ̀ nìyẹn ní ẹ̀kọ́ sí ẹgbẹ́ nìyẹn yìí o ẹgbọ́ o. ṣètìgbọ́ wọ́n ti jẹ́ ká mọ̀ wípé ẹni tó ń rìn iṣẹ́ tó ń rìn iṣẹ́ yìí ó ń fi ẹ̀sìn ní jìbìtì ni ìwọ ló dé kí gbogbo ayé mọ̀ ó lè máa pe wà láyì lórí irọ́ ìwọ àti Fọlọ́runṣọ́ lẹ fi ń rinlẹ̀ fún wa nígbà náà kódà Fọlọ́runṣọ́ náà sọ wípé ibi tẹ́lẹ̀ ẹ ti ba òun ẹgbẹ́ ẹni Fọlọ́runṣọ́ ní ògùn yẹn ti ẹkú ti mọ̀ ẹgbẹ́ gbọ́lẹ́gbẹ́ sínú. wàhálà bisala màbá sọ̀rọ̀ náà. Mo bọ́ lọ́sọ́ tó bá mi repeat ẹ̀ padà mi ò gbọ́ dáadáa tó bá mi repeat ẹ̀ bá mi repeat ẹ̀.
tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ó ti pé ṣàìtàn ti jẹ́ lórí fọlọ́nṣọ́ àwọn tó bá wá ń tẹ̀lé ńkọ́ àwọn tó bá wá ránṣẹ́ bí wọ́n mọ fọlọ́nṣọ́ bí wọ́n bó ṣe rán ẹ̀sà òkè iṣẹ́ yìí ńkọ́ àwọn tó bá wá ń tẹ̀lé ńkọ́ jọ tó bá wá ṣẹlẹ̀ sí wọn bá mi jọba aráyé. ṣe gbọ́. ọ̀rọ̀ tó fi jẹ́ tẹ́lifọ́n sì pé ẹni tó rán iṣẹ́ ẹni tó rán wèrè ẹ̀sà òkè níṣẹ́ ẹ ti gbọ́ qualification rẹ̀ iṣẹ́ tó ń ṣe fún Islam òun fi Islam lu jìbìtì lẹ́nu àwọn tí wọ́n jọ ń ṣe kódà àbúrò ìmọ̀gbọ́n jẹ́ ìsọ̀rọ̀ tá à ń sọ yìí pé tó bá ń wá ọ̀gá àwọn òpùrọ́ nílẹ̀ ní kàṣíbíínà ọ̀gá àwọn òpùrọ́ nọ́mbà 1 ní àbúrò ìmọ̀ ó tó jẹ́ mẹ́ta ẹ jẹ́ ká gbọ́ tẹnu yín náà ẹ jẹ́ ká gbọ́ tẹnu yín àbúrò ìmọ̀ ó tó jẹ́ mẹ́ta ẹ̀yìn gbọ́. kàṣíbò gbogbo everybody ti mọ̀ wípé iṣẹ́ tí Saheed ń ṣe ó ń pa ó ń fi àwọn èèyàn lu jìbìtì lẹ́nu ẹ̀sà òkè ó ń fi àwọn èèyàn lu jìbìtì ní ẹ̀rọ agbọ́n tí Adígini sọ lórí ọ̀rọ̀ nǹkan tó ń dùn wọ́n tó ní àtàwọn àti bàbá àṣírí ẹ̀mú tó yẹ o Saheed lọ́wọ́ àbẹ́gbẹ́ tó ń ṣẹlẹ̀ yẹn o wá ń lo ẹ̀sà òkè àtàdígini arìngini wọ́jà ó wá ń lò wọ́n torí pé tó lè fi kiri ẹ̀ méèkì owó Adígini wọ́n jẹ́ta mọ̀ wípé àtó ti ń ba da owó kí wá láwọn òbí wásíláwá sọ àbí táwọn wásíláwá sọ ẹ̀kọ́ gbọ́ lẹ́nu Adígini arìngini wọ́jà kọ́kọ́ sọ fún wa kí ló ń ṣẹlẹ̀ lọ́rọ̀ Saheed ṣètò yìí ya. Jẹ́nbọ́. Afásàyí Ṣítù wọ́n tẹ̀ wá tó owó fún gẹ́gẹ́ lórí pátọ́ọ̀mù wọn ìyẹn níjẹrin àbíjẹta. Ẹ̀yin náà máa Afásàyí Ṣítù náà tí òun bá ti sọ pé òun níbi owó ọ̀gá kan fẹ́ nìkan ẹ̀ máa bá yẹn ṣe máa rẹ̀spọ́ǹdì sí tọ́lá fún owó náà. Gbogbo owó yẹn ó ti wọ àkáǹtì Abbas ọkọ̀ Wasila tó kọjá pé a ṣẹ̀ṣẹ̀ ń fi 400,000 ẹ̀ àìsẹ̀. Àwọn àti wá fún Wasila àtọ́kọ̀ Abbas ní owó tó tó bẹ́yẹ àtọ́wá gbó lórí pé aláfẹ́ ra dignity rẹ̀ afẹ́ ra padà. Dákẹ́ Mr. Dignity lẹ́nu lọ́sàn jáde come again ẹgbẹ́ wọn tó sọ báyìí ẹgbẹ́ wọn tí Adígini arìngini wọ́jà ẹgbẹ́ wọn tó sọ ó sọ wípé Saheed Ṣítù ó ti bá Wasila gba owó lórí platform ẹ̀ àwọn bẹ́ẹ̀ ti sẹ́ǹdì yẹn sínú àkáǹtì ọkọ̀ Wasila ní owó tó ju 400,000 lọ 400,000 tó gba góòlù tó fún fámìlì tó fún Wasila yẹn tọ́lọ́ àtàkùn mọ́mọ́ ló jẹ́ ìbànújẹ́ fún wọn o ìyẹn ló jẹ́ ìbànújẹ́ fún wọn o torí pé bàbá tó gba góòlù òfin lu jìbìtì wọn ò fi pawó wọn ò fi gbówó lọ́wọ́ bàbá wọn máa bọ̀ wọn ò fi gbówó lórí social media kódà ìtìyàdì bàbá tó gba góòlù sọ́kàn behalf of ìtìyàdì wọn ò yọ́lápò ìtìyàdì wọn ò yọ́lápò ìtìyàdì bàbá tó gba góòlù yọ́lápò ara wọn fi ṣiṣẹ́ Ọlọ́run torí mo bọ́ tó pè ní ẹ̀sàdì ẹ̀rẹ́ ẹ̀yìn kan ló sọ wọn òpè mi ní ẹ̀yìn fẹ́ fi sọ́wọ́ síláàdì jìbìtì ni ẹlọ́gbọ́n tí Adígini sọ ẹtù tó gbọ́lẹ̀ ẹ̀kọ́ náà ẹkùn tó bá pè voice ọmọ yẹn tó tó gbọ́. Afásàyí Ṣítù wọ́n tẹ̀ wá tó owó fún gẹ́gẹ́ lórí pátọ́ọ̀mù wọn ìyẹn níjẹrin àbíjẹta. Ẹ̀yin náà máa Afásàyí Ṣítù náà tí òun bá ti sọ pé òun níbi owó ọ̀gá kan fẹ́ nìkan ẹ̀ máa bá yẹn ṣe máa rẹ̀spọ́ǹdì sí tọ́lá fún owó náà. Gbogbo owó yẹn ó ti wọ àkáǹtì Abbas ọkọ̀ Wasila tó kọjá pé a ṣẹ̀ṣẹ̀ ń fi 400,000 ẹ̀ àìsẹ̀. Àwọn bá ti wá fún Wasila àtọkọ̀ Abbas ní owó tó tó bẹ́yẹ àtọwá gbó lórí pé aláfẹ́ ra dignity rẹ̀ afẹ́ ra padà reputation rẹ̀ afẹ́ ra padà bẹ́ẹ̀ ṣe humiliate yẹ yìí bẹ́ẹ̀ ṣe intimidate yẹ yìí bẹ́ẹ̀ ṣe disgrace yẹ yìí we are ready to stand by you. Irọ́ náà pa o. Irọ́ náà pa o. Irọ́ ni wọ́n ń pa o. Wọ́n fẹ́ fọmọ ẹ̀ méèkì owó ni o. Wọ́n fẹ́ fi méèkì owó ni o. Àti wípé wọn ò fi méèkì owó tó tú náà ṣe ń kọ́ra mọ́ bàbá tó gba góòdù o. Ẹ wá gbọ́ nǹkan tí Wasila fún ara ẹ̀ sọ kó ṣe ẹ̀dá nìjáde kúkú burúkú ẹ̀dá nìjáde. Ẹ gbọ́ nǹkan tí Wasila sọ fún ara ẹ̀ máa gbọ́ nǹkan tí Wasila sọ o. Ẹ máa gbọ́ voice Wasila o. Ẹ gbọ́ ọ̀nà àti fún owó tó kọjá 400,000. Ẹ wá gbọ́ nǹkan tí Wasila sọ àti máa tú báyìí ọkùnrin mọ̀ bèèmí kò sẹ́ni tó sọ̀rọ̀ mi ní o.
àṣírí máa tú báyìí o ẹ máa gbọ́n àti Wasila sọ báyìí o ìwọ tó ń dùn wọn nìyẹn o ó yá àti Wasila èmi láti fún yín ẹjọ́ ẹ sọ̀rọ̀ kí gbogbo ayé gbọ́ ẹ sọ̀rọ̀ ó yá. ẹ sà nǹkan tí mo fẹ́ gbọ́ méjèèjì yín látàrí àná náà nìyẹn bọ̀ wọ́n ní pé kí ní sùn kí n má fi méjèèjì yẹn ìbálòpọ̀ tí mo lọ ṣàlàyé fún wọn sẹ́ndì owó kankan sí àkáǹtì ọkọ mi lóòótọ́ lóbìnrin níjọ́ tó wá sọ́dọ̀ wa ní ọjọ́ Sunday kan wá nígbà tó dalẹ̀ ọjọ́ yẹn wọ́n sẹ́ndì 100,000 wọ́n sẹ́ndì ẹ̀ sí wa lẹ́yìn ìgbà yẹn 1,000 méjì lówó tó fún wọlé sákàtọ̀ ọkọ mi wọn ò sẹ́ndì owó kankan bí mo ti fẹ́ ṣe fídíò gan bọ̀ àwọn èèyàn náà ní kí n má fi ṣe fídíò kí n ṣì ní sùn yẹn àwọn balógun yẹn ní kí n ní sùn fídíò làwọ̀ síta wọn ò sẹ́ndì owó kankan wọlé sákàtì ọkọ mi àfọ́ wọn lẹ́yìn 100,000 yẹn àti 1,000 méjì tó wọlé wọn sẹ́ndì owó mi lẹ́yìn ìgbà yẹn kò sówó kankan tó wọlé láti ìgbà mo ti fẹ́ ṣe fídíò kí n sọ̀rọ̀ síta tó láwọn èèyàn sọ pé mo ti bá àwọn àbá tó jẹ́ kí n sọ pé mi ìṣe fẹ́ẹ̀sì wọn sẹ́ndì owó kankan tó wọlé fífún ọ̀rọ̀ yẹn ti fẹ́ dájáde láàrin ìgbà àti ọkọ mi gan torí yẹn sọ pé ṣé òun ti wá ti ẹ̀ bá kankan wá ni òun gba àwọn òbó fún fún òbó àwọn ọ̀dẹ̀ mẹ́sẹ̀jì wọn mo lè screenshot mẹ́sẹ̀jì yẹn sí mo ní pé kí wọ́n sẹ́ndì rìsíptì tó fi sẹ́ndì owó tó bá sẹ́ndì rìsíptì èyàn máa kọ̀ bá bọ̀ wọ́n sẹ́ndì owó kankan sáwà wọ́n ọ̀dẹ̀ reply mẹ́sẹ̀jì mi. àṣírí bá tú ẹ bá ṣe ti tú wọn ò sẹ́ndì owó kankan sí Wasila ẹ̀bẹ̀ tó mọ̀ sí ajínigbé arìnjìnì wọ́jà ẹ̀dá tó sọ ọ̀rọ̀ tó bọ́ lẹ́ẹ̀kan sí èyí ẹ ti sẹ́ndì. silently kó ló di pé afásá yìí ṣètò wọn tẹ wá tó dáwọ́ fún gẹ́gẹ́ lórí platform wọn ìyẹn níjẹrin àbíjẹta ẹ̀yin náà máa afásá yìí ṣètò náà tí wọn bá ti sọ pé wọn ní owó ọgbà wọn fẹ́ nìkan ẹ máa bá yẹn ṣe máa rẹ̀spọ́ǹdì sí tọ́lá fún lóyún náà gbogbo owó yẹn ó ti wọ àkáǹtì Abbas ọkọ Wasila tó kọjá pé a ṣẹ̀ṣẹ̀ ń fi 400,000 ẹ̀ táìsẹ̀ àwọn bá ti wá fún Wasila àtọkọ Abbas nínú owó tó tó bẹ̀yẹ àtọwá gbó lórí pé aláàfẹ́ ra dígítì rẹ̀. bẹ́ẹ̀ni sọhùn wèrè dignity wèrè yàtọ̀ ìdúkú ọsọ bẹ́ẹ̀ olóṣì wèrè dignity wèrè wà dignity ẹyà dignity ìdúkú wèrè wà òpùrọ̀ ní òpùrọ̀ tó kọ máa dánwò aláṣẹ fúnẹsì ni ṣé Saheed tó gba owó ẹgbẹ́ ọkọ tí fámìlì ọmọ àwọn tó kọ fún olówó Saheed tó gbowó ẹsà òkè nínú ìyàwó Saheed díẹ̀ Saheed fún wa bísí mi láyì. náà ṣe ti gbọ́ báyìí ṣe ti rí pé irun tó ń dùn ọ̀gọ̀gbọ̀n pé Saheed ìdánwò àwọn gbogbo oníṣẹ́ Saheed ń lò wọ́n fún ọdún spanner ó tó ń fẹ́ sí wọ́n méèkì owó tó ọ̀gbẹ́ mẹ́ta ìdìbò àti tẹ́lẹ̀ mọ̀ wọ́n máa fún àṣírí ìdìbò àti tẹ́lẹ̀ mọ̀ owó ìwọlé fún wọlé mọ́ owó opportunity wá sí láyìí kó ń gbọdọ̀ wà láàlẹ̀ àwọn òpè ní méjèèjì tó wá ń sọ̀rọ̀ yìí wọ́n mọ̀ pé Saheed lu àwọn ni àwọn òpè nígbà káyọ̀ náà gbé o ẹ wọ́n fẹ́ lu ọmọ ọlọ́mọ wọ́n fẹ́ fi dá wà láàlẹ̀ kókó kọ́ máa fẹ́ wọn yẹn jà tó máa fẹ́ wọn yẹn jà wọ́n máa fẹ́ wọn yẹn méèkì owó iṣẹ́ tó máa tó gbàgbé lọ já iṣẹ́ lọ pé ṣé 100,000 ní pé bí ẹ̀dá gbà 100,000 case bá ẹjọ́ bá kú sáké no more case ọlọ́pẹ́ yẹn kú sáké ni wọ́n torí ẹ̀ máa àtàkì ọ̀tún gbàgbé tẹ̀yìn tán àtàkì gbàgbé yẹn o ara ti tẹ́ wọ́n ti gbé kó rẹ̀ sí wọ́n fẹ́ sọ di fracas làwọn ti jáde sí yín ẹgbẹ́ ní fracas làwọn wá fún yàlájà yín wọ́n fẹ́ fracas làwọn dúró sí lọ́rùn gbogbo tí wọ́n ṣe ìfẹ́ ṣe mọ́tẹ́ pé àtikọ̀jà lẹ́nu yẹn gbogbo tí wọ́n fẹ́ làwọn wá fún yín padà ẹ̀sìn ìyá àti fracas gbogbo tí wọ́n fẹ́ fracas yìí àwọn ọmọ ajáṣẹ́ ọmọ sàbúrò làwọn ọmọ ajáṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ kọ̀ọ̀kan ọmọ olùkọ́ ìdarí kọ̀ọ̀kan nígbàdí ọ̀pọ̀lọpọ̀ ọmọ kọ̀ọ̀kan nígbàdí ó máa jẹ́ ìmọ̀ àmọ́kọ̀ iṣẹ́ yẹn ìpè ìbọn ni ọmọ akọ̀ olùkọ́ ìrìn máa ń yẹn ìdá sí bọ̀tẹ́lẹ̀ yìí ìpẹ́lẹ́ máa jọba tó gba góòlù pẹ̀lú àwọn kọ́mọ́dì yẹn sọ̀rọ̀ máa pa ìyàwó àwọn àdúgbò tí ìlọrin ìlú ìlara yín ṣé tí ọlọ́run nàìjíríà fẹ́ Saheed Shittu ṣé tí ọlọ́run nàìjíríà fẹ́ Saheed Shittu ní ìta ìtẹ̀jú tẹ̀jú lórí ọ̀tún jẹ́ fún wa ó wà gbẹ̀gbẹ̀ ẹgbẹ̀rún Saheed Shittu jẹ ẹgbẹ́ ọkọ̀ Saheed Shittu ṣé tí yìí tí mo ṣe fún yìí ẹ̀ló ẹ̀sìn ni o tó bá ti gbà bá bá yíga ajíjìnì arìnjìnì wọ́dà ẹ̀sà òkè lórúkọ ẹ̀sà òkè ẹ̀ka ti gbígbá yẹn tó jáde padà lórí ọ̀rọ̀ ètò ìwà tó gbàgbé gbogbo ẹ̀yọ́ lógún ẹ̀ka tó fún wọn kọ́kọ́ yára wọn dàdé ẹ̀kọ́kọ́ ń gbòòrò wọn ẹ̀mí ìlara wọn ẹ̀kọ́kọ́ wọn ó bá sọ̀rọ̀ sí ó bá sọ̀rọ̀ fẹ́ kàn wá fún yín ilé ìdẹ́ dùn ọmọ wá sí àwọn gbọ́n ó tẹ̀ ẹ má fi níjà o wọ́n fẹ́ bá wọn lọ́bọ̀jà ẹni bá wọn jà ẹni bá wọn lóògùn ẹni bá wọn jà lórúkọ orúkọ ara yín olóògùn pẹ̀sà òkè Ìbàdàn wà kò tó kó àwọn ìdájọ́ fèsì olóògùn gbèrè adígbìn náà dìgbìn Ìbàdàn wà ó ti fáwọn ilé ìdájọ́ fèsì olóògùn àmì táwọn ṣe dà o òkú ní ẹni bá ti ṣe ẹ̀fọ́ òkú nínú o ṣùgbọ́n ẹ̀yin ò ṣe fún àwọn ilé àti ìdájọ́ fèsì olóògùn tó wá pé justice fún ìyàwó adígbìn ni justice fún ẹ̀sà òkè èmi tó máa fi ń bá owó justice fún ẹlẹ́yà ẹ̀sà òkè justice fún ìyàwó adígbìn arìngbìn kọ́tọ́ pé ẹ̀sà òkè justice fún ẹ̀sà òkè ìyàwó ẹ̀sà òkè bàbá ìdáwó ọmọ lọ́mọ wọ́n pè ní adébìnrin lórí tó máa ń ṣe dáwó ojú kọ́ńtẹ̀lẹ̀ ọmọ Wasila kan ìlú òṣìṣẹ́ Wasila ìlú òṣìṣẹ́ Wasila ọmọ ẹgbẹ́ ìyá jáde má fi jà àwọn tẹ́lẹ̀ ìjà 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 bọ̀dẹ̀ mú ìdí ìjà lónìí ṣé ìdìbò ìlú ìgbẹ́ ọlọ́run àwọn àgbàlagbé bẹ̀rẹ̀ sí méjì ó tó tàbí ẹ̀ ṣe àwọn ìbúrúkì wọ́n dá méjì lẹ́yìn ọba ìlú wọ́n dá méjì padà sẹ́sẹ̀ àárọ̀ wọ́n dá méjì padà sẹ́sẹ̀ àárọ̀ àṣeyọrí olómi rí ẹni tí wọ́n tẹ́lẹ̀ ìbẹ̀rẹ̀ sọ gbogbo ìtàrí social media ẹ jẹ́ kó rí i pé ṣókòrò ìwọ tí wọ́n bá fi pọ̀ iná ìjà
ọ̀rọ̀ táwọn fà láàrin ara wa ó jẹ́ léwa o ṣé tó ìwọ fẹ́ pé nígbèsì yẹn tó bá lọ lù ẹ́ wípé wọ́n fẹ́ fi ẹ́ báyọ̀ kọjá wà lá máa ba kàrí ẹjọ́ máa bá tiẹ̀ jẹ́ tí ò ṣe díẹ̀ wọ́n máa bá tiẹ̀ jẹ́ tí ò ṣe díẹ̀ ìṣẹ́fẹ́ àwọn kan tó máa ń lò pé ẹlẹ́bàá àwọn fẹ́ sẹ̀tẹ̀ fún ọkàn ìyẹn kan lọ́dọ̀ tàbí pé wọ́n tó máa gbá kíńsìn wípé òun máa bá mi ṣe òun ní ìwọ àwọn tó díẹ̀ ìgbẹ́ tó máa ń 7 years náà kò rí formation kan gbé lọ jáde wọ́n fà bá tiẹ̀ jẹ́ wọ́n bá tiẹ̀ jẹ́ ẹ máa fi ọ̀dọ́ jáde máa padà wá post nípa ìpọ́tà àwọn béèrè lọ́wọ́ ni pé báwo ni kéèsì kan ẹ bá ẹrù mi ẹ máa padà dúdú ẹ mo ti ṣe fídíò ẹ ó wà nílẹ̀ bá ń bá máa padà yìí sí ẹ so that wọ́n tó bá lọ lò nítorí ẹ máa fi ẹ kọjá wo wọ́n máa bá pàdé ẹ jẹ́ gidi gan àbí ìwọ́n tó fẹ́ lò sílẹ̀ ní ẹ wo ọmọ àwọn ẹ máa ń fámìlì àwọn gbogbo ẹbí ẹ wo ó bí tọ́ wo ọlọ́mọ màlúù ṣòro tó ra wá tójú kó kó ra wá tójú àwọn tó ti mọ̀ tó ju àwọn lọ níbi eléyìí mo bèrè lọ́wọ́ ìsà òkè àtàkì jìnnà rẹ̀ jìnnì ṣéṣe ọlọ́run lẹ́ ń ṣe àbíjẹ́ sàyídì ṣètù ẹ dáhùn ìwà náà bíkà pẹ́ẹ́bí lẹ́yìn sáà tí àmọ́lẹ̀ sí fún náà wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin kò jù bẹ́ẹ̀ lọ ẹ ló testing tó máa ti bí yín dá ẹ ti padà wá ẹ ti máa gbádùn mi ṣé yín ó dàbọ̀ kò jù bẹ́ẹ̀ lọ.